ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ta ló wọlé ìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú Accord láti dupò gómìnà lọ́yọ̀ọ́ láàrin Oriyomi àti Gudugudu Ohun tí a mọ̀ rèé. Ètò ìdìbò abẹ́nú láti mọ olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ Accord ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 16 oṣù karùn-ún yìí ló ti pín ẹgbẹ́ òṣèlú náà sí méjì báyìí o. Ìdí ni pé a kò lè sọ ní pàtó olùdíje tí yóò ṣojú ẹgbẹ́ náà nínú ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Hamzat Oriyomi ni a kọ́kọ́ gbọ́ pé ó wọlé ìdìbò abẹ́nú ọ̀hún nílùú Ìbàdàn. Kódà ilé-iṣẹ́ ìròyìn tún rí fọ́nrán àtàwọn àwòrán tí wọ́n ti gbé ọwọ́ Oriyomi sókè tí wọ́n sì fún un ní ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ Accord ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìròyìn míì tún tàn kálẹ̀ lórí ìtàkùn ayélujára táwọn èèyàn sì ń bẹ̀rẹ̀ sí ń gbé kiri pé Ọlákúnlé Búsàrí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Gudugudu ló jáwé olúborí. Ṣáájú ètò ìdìbò náà ni ọ̀kan lára àwọn olùdíje mẹ́ta sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord, ọ̀gbẹ́ni Fatai Owóṣeni, juwọ́ sílẹ̀ fún Alhaji Oriyomi láti ṣe àtìlẹ́yìn fún un. Ọ̀pọ̀ èèyàn ni kò mọ̀ pé Fatai Owóṣeni ló sọ pé òun kò ní tẹ̀síwájú nínú ìdíje náà mọ́. Ó sì yà wọ́n lẹ́nu bó ṣe gbé ìgbésẹ̀ náà lójijì. Nínú àtẹ̀jáde tí Owóṣeni fi kéde ìdí tí kò fi tẹ̀síwájú mọ́ lójú òpó Facebook rẹ̀ ló ti ní, mo dé ìkóríta àpérò. Owóṣeni tó fìgbà kan rí ṣe kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ṣàlàyé pé àwọn nǹkan tó ń rí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ Accord fi hàn pé ẹgbẹ́ náà ń gbèsè yẹn nìkan ju àwọn ìyókù lọ. Ó ní àwọn kan tún lo àwọn jàǹdùkú àti ọmọ ìsọ̀ta nígbà tí ètò ìdìbò abẹ́nú ń lọ lọ́wọ́ láti rí i pé gbogbo ètò náà kò kẹ́sí járí. Owóṣeni sọ pé pẹ̀lú gbogbo ohun tí ojú òun rí yìí, òun yẹ̀bá nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú Accord. Àmọ́ ṣá, kọmíṣánná ọlọ́pàá tẹ́lẹ̀ náà sọ pé bóun ṣe lóun ò ṣe mọ́ kò túmọ̀ sí pé ó jó lòun. Owóṣeni sọ pé yíyó ẹkùn tó jókòó. Adébùkọ́lá Àjàjà, akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ Accord pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ INEC la gbọ́ pé wọ́n wà níbi ètò ìdìbò abẹ́nú tó wáyé. Ibùdó tí wọ́n wà sì yàtọ̀ sí ibi tí Oriyomi wà. Wọ́n sì wòye rẹ̀ bó ṣe lọ kí wọ́n tó kéde Ọlákúnlé Búsàrí bí ẹni tó jáwé olúborí. Aṣojú ètò ìdìbò Ọláyínká Dáìró tó wà fún àkójọpọ̀ òǹkà ìbò tí àwọn olùdíje ní ṣàlàyé nígbà tó ń kéde èsì ìbò náà pé Búsàrí ní ìbò 29,427. Ó ní Oriyomi Hamzat ní ìbò 18,716 nígbà tí Fatai Owóṣeni tó sì kẹta ní ìbò 11,922. Nínú ìwòye rẹ̀, akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ Accord sọ pé ìdìbò náà lọ ní ìrọwọ́rọsẹ̀. Ó sì fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn òṣìṣẹ́ àjọ INEC wà níbẹ̀ títí tí wọ́n fi parí rẹ̀. Mo fẹ́ ká mọ̀ pé nígbà tí ìdìbò yìí ti wáyé ní ìrọwọ́rọsẹ̀, a gbọ́dọ̀ gba àbájáde yòówù tó bá mú wá ni. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ká sì wo ibi gíga tí a lè gbé ẹgbẹ́ Accord dé. Àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú Accord láti ìlú Àbújá ti igbákejì akọ̀wé ẹgbẹ́ náà Ọ̀nàrẹ́bù Abdulrahman Danladi Kọ́sọ̀dí ni wọ́n wà níbi tí Oriyomi Hamzat wà. Ọ̀nàrẹ́bù Abdulrahman ṣàlàyé pé olùdíje kẹta ọ̀gbẹ́ni Búsàrí Ọlákúnlé kùnà láti parí àwọn àyẹ̀wò tí ẹgbẹ́ òṣèlú Accord gbé kalẹ̀. Ìdí sì nìyí tí ọ̀gbẹ́ni Búsàrí kò ṣe kójú òṣùwọ̀n láti dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord nínú ètò ìdìbò tó ń bọ̀. Lẹ́yìn náà ni Abdulrahman kéde pé
Alhaji Oriyomi ni olùdíje tó kójú òṣùwọ̀n jùlọ tó sì kéde rẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ẹgbẹ́ Accord nínú ètò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2027 láti fìdí ẹ̀ múlẹ̀ pé Búsàrí kò péye láti dupò náà. Ẹgbẹ́ Accord ìpínlẹ̀ Ọ̀yọ́ fi àtẹ̀jáde tó kéde èyí síta bí ìgbésẹ̀ náà ṣe ń wáyé ní igun àwọn àjàjà náà ń ṣètò ìdìbò abẹ́nú fún ẹgbẹ́ òṣèlú Accord níbi tí wọ́n ti kéde lẹ́yìn òrẹ́yìn pé Gudugudu ló gbégbá orókè. Wàyí o, Gudugudu ti wá tako ìkéde àwọn aṣojú ẹgbẹ́ láti Àbújá náà tó sì ní òun ni olùdíje tòótọ́. Kódà àjọ elétò ìdìbò tí a mọ̀ sí INEC wà níbi ètò ìdìbò abẹ́nú tí òun wà. Báyìí ló sì ṣe di pé Ọlákúnlé Búsàrí àti Oriyomi Hamzat ní kálukú ń wò pé òun ló wọlé ìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú Accord lọ́yọ̀ọ́. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Ọlákúnlé ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn ló ti ní kò sí àní-àní pé òun lòun wọlé ìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú Accord tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ìṣẹ́gun. Ọlákúnlé sọ pé ètò ìdìbò abẹ́nú wáyé ní gbogbo ìjọba ìbílẹ̀ 23 káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí alága àti akọ̀wé ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn tó ta fọ́ọ̀mù ìdìbò fún wa ní kí n lò náà ni mo lò. Níbẹ̀ sì ni aṣojú àjọ INEC wa tí wọ́n fi fa ọwọ́ mi sókè bóyá wọ́n wá kéde ẹlòmíràn lẹ́yìn mi nínú ẹgbẹ́ Accord. Èmi ò mọ̀ o, kò sí ìgbésẹ̀ míì ju pé mo ti di aṣojú ẹgbẹ́ nínú ètò ìdìbò tó ń bọ̀. Mo ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú gbogbo èèyàn. A máa ṣiṣẹ́ pọ̀, a sì máa foríkorí fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni Ọlákúnlé Búsàrí ṣàlàyé. Ó fi kún pé ẹgbẹ́ ni yóò sọ ìlànà ibi tí àwọn ń lọ. Bí wọ́n bá sì ti ṣe gbogbo ohun tó yẹ tán ló ní ètò ìpolongo ìbò yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Oriyomi Hamzat náà dúpẹ́ fún àṣeyọrí rẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ lẹ́yìn tí wọ́n kéde rẹ̀ bí olùdíje gómìnà fún ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí tó wà lójú òpó X rẹ̀, Oriyomi Hamzat fi ìdùnnú rẹ̀ hàn sí bí àwọn àgbààgbà ẹgbẹ́ ṣe wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣètò ìbò abẹ́nú náà. Oriyomi fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ohun dáradára tí òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni òun yóò parí àti pé òun kò ní dojú ti ẹgbẹ́ Accord àti gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Ó fi kún pé ẹgbẹ́ òṣèlú Accord kò ní bá ẹgbẹ́ òṣèlú kankan dúnàdúrà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ míì. Ó wá rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ láti ṣe ara wọn ní òṣùṣù ọwọ̀ kí àwọn alátakò má bàa rí ààyè wọlé sí àárín ẹgbẹ́ náà. Ta ni ẹgbẹ́ wá fà sílẹ̀ báyìí títí di àsìkò tí a parí àkójọpọ̀ ìròyìn yìí, ibi tí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú Accord Ọ̀yọ́ dojúkọ lórí ẹni tí ẹgbẹ́ fi ọwọ́ sí láti díje fún ipò gómìnà kò tí ì fibì kankan yé ẹnikẹ́ni. Ìdí ni pé bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ Accord kéde Oriyomi Hamzat, igun ti Gudugudu ni àjọ INEC fi sí. Gudugudu fúnra rẹ̀ sọ fún iléeṣẹ́ ìròyìn nínú ìfọ̀rọ̀wérọ̀ pé ìwé ẹ̀rí tó wà lọ́wọ́ Oriyomi Hamzat kò túmọ̀ sí pé Oriyomi ló jáwé olúborí. Ó ní ibi tí alága àti akọ̀wé ẹgbẹ́ Accord ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn tó ta fọ́ọ̀mù ìdìbò fáwọn wà ní àjọ INEC wà tí wọ́n ti fa ọwọ́ òun sókè. Gudugudu ni èyí túmọ̀ sí pé òun ni ẹgbẹ́ àti INEC dámọ̀. Bákan náà sì ni Oriyomi Hamzat náà ti gbé igbá ọpẹ́ ní tiẹ̀ tó sì ti ń lérí pé òun yóò ṣe gudugudu méje àti yàyà mẹ́fà fún bí ẹgbẹ́ ṣe fa òun kalẹ̀ yìí. Ṣùgbọ́n ohun tó dájú sáká ni pé èèyàn méjì ló ń rí ara wọn bíi olùdíje tí yóò dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord fún ipò gómìnà ní 2027. Oriyomi Hamzat àti Ọlákúnlé Búsàrí ni. Láìpẹ́ a mọ ibi tí igi ọ̀rọ̀ náà yóò wọ́ sí. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí.
ìkànnì jígí alára 24 bàbá gbogbo.